ó sì dá yín lọ́lọ́ rẹ̀ wọ́n dá yín tí máa ń fún yàn ní nǹkan ọlọ́run wa ni wá síbẹ̀rẹ̀ àwọn tí ó máa tọ́yàn ń jà ń bẹ ṣe sùúrù àwọn tí ó máa fẹ́ràn yàn wọ́n ń bẹ ẹja ṣe sùúrù wọ́n ń bẹnu òbí wọ́n ń bẹnu ẹ̀gbọ́n wọ́n ń bẹnu àbúrò wọ́n ń bẹnu ọ̀rẹ́ kájí iṣẹ́ wọ́n nìkan onídìí 1000 ó fún ẹ ó fún ní iye kódà ń bẹnu ọmọ. Bàbá ní kọ́dà tó ń bẹnu ọmọ tí ó máa fẹ́ bàbá rẹ̀ ràn tí ó máa tọ́ bàbá ẹ̀ táwa calculate ń tẹ́ fẹ́ nìkan táwa calculate ẹ̀ pé ṣé kò yẹ kó fi èmi tí mo jábùrú ẹ̀ tí ò ní nǹkan kan ṣe wọ́n sùbẹ̀rẹ̀ wọ́n máa sọ́bùrùkà ilé bìlà sùúrù ta ní ẹni lẹ́ni wẹ̀ ẹni sọ́lọ̀ ni ẹni sọ́lọ̀ ni. sùúrù ta ní kẹ́ ní ní gbogbo bí ṣùgbọ́n ẹni sọ́lọ̀ pé ọlọ́run ló kò sí tí sùúrù ò yí kúètì kí wọ́n bá dúkìá èèyàn jẹ́ sùúrù ṣe déédé rẹ̀ ń ló gbé ìbínú kọ́. Wọ́n fún yàn létí wọ́n bá ti yàn jẹ́ wọ́n rojọ́ èèyàn kò sí tó gbé ń bẹ̀ ju sùúrù lọ. Sùúrù yẹn wà ní ọlọ́run ni. Wọ́n máa sọ́bùrùkà. Ìlàbíláhì. Wàlá tahzan alayhim. Tí sùúrù bá ti dé sùúrù kì í dàgọ̀. Ní Kùránì wí nìyẹn o sùúrù sangiliti ẹ lọ wo English Quran. Yorùbá Quran sùúrù kò kí n di kíni. kì í dàgọ̀. kì í sùúrù sì ń pọ̀ jù. sùúrù yẹn pọ̀ jù. tí máa ń tó ni ìdè máa ń ṣe déédéé ni. bàbá ni máa ń tó ni máa ń ṣe déédéé ni. máa ń ṣe déédéé ni. gbogbo ara alẹ̀ wọ́n tó láti fún yàn sùúrù kéèyàn bá ní láti fẹ́ nìkan sùúrù. nítorí pé gbogbo ara alẹ̀ yìí lápèjúwe ká sọ pé wọ́n lọ bíi 100 99 yẹn á ti wá báyàn. ó yìí ṣe sùúrù. ó wá ku wóró ẹnìkan kó fi pé 100 ó tó bẹ́ẹ̀. ṣé wọ́n nìkan ni ó nìkan ni ẹ máa bẹ́ẹ̀ ni o. ó nìkan ni ìgbé irú ọlọ́run ni ò sí irú èèyàn wa irú èèyàn mi ò sí. irú èèyàn mi náà wọ́pọ̀. a sì máa tara wa. tí ò sí pàápàá. irú èèyàn mi náà ò sí. tọ́ wà láti bí ìdé Sókótó. nínú òtún ní rí lọ́run nínú ọ̀ràn mi tẹ́nìkan bá ti dìde ńjọ́ mi ọlọ́run sọ pé ẹran ara yín lọ́wọ́ ni kírú yín ó lè pọ̀ níbẹ̀. nínú ọ̀ràn bẹ́ẹ̀nìkan bá ti dìde ẹran ara yín lọ́wọ́ kẹ́lẹ́ bá pọ̀. wọ́n máa ń sọ̀rọ̀ Alhaji Túndé Bidmus lọ́mọ Òṣogbo tí ń ṣe tí bàbá yẹn ṣe ó ń wá kò sí nílẹ̀ yìí. kò sí nílẹ̀ yìí àti èrè. kéèyàn mú 500,000 kó fún yàn lẹ́ẹ̀kan náà kó wá fún yàn láàárọ̀ tẹ bá jí ìrọ̀lẹ́ yóò tún fún yàn lóye tí wọ́n dàrú la yóò tún fún yàn lóye kí ló dé èèyàn mẹ́rin márùn lẹ́ẹ̀kan náà kí ló dé. Sabiruka illa billahi wala tahzan alayhim. Alhaji Dadi Halima Kùránì ní wala tahzan alayhim ẹ má banújẹ́ rárá o torí pé bóyá sùúrù pọ̀ ẹ má banújẹ́ rárá bóyá sùúrù ń dàgọ̀ kí ń dàgọ̀ o ẹ má banújẹ́ kí ń dàgọ̀. èyí tí sùúrù ní ni ká dákẹ́. wọ́n bèèrè lọ́wọ́ pé ìwà rí ànábì dáa kí ni ìwà tó dáa. sùúrù náà ni wọ́n la àwọn ohun ma ihdi qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá mi tó àwọn èèyàn mi sí ọ̀nà torí pé wọn ò mọ̀ bí mo ti jẹ́ ni wọn ò mọ̀ bí mo ti jẹ́ ni. wala tahzan alayhim wala taku fi dhiqin mimma yamkurun. al-makirun hunaka al-makirun àwọn kan mi wàá máa tún dọ́gbọ́n wọ́n máa gbénú òkùnkùn táfà sínú mọ́lẹ̀ ọlọ́run ní wala taku fi dhiqin sadrik wọ́n tún rò pé wọ́n wà. Don't believe them. ẹ má believe pé àwọn kan tó ń bẹ tí wọ́n wà ní òkùnkùn tí wọ́n máa tàfà. Don't think they are alive. ẹ má ronú bẹ́ẹ̀. wala taku fi dhiqin mimma yamkurun inna Allaha ma'al ladhina taqaw. Olúwa ní sùúrù ta ni ẹ ní. Ọlọ́run ní sùúrù tí mo ní ẹ ní. èmi Ọlọ́run wà pẹ̀lú èèyàn méjì láti compensate ìwé èèyàn bẹ́ẹ̀. alladhina taqaw àwọn tí wọ́n páyà Ọlọ́run. àwọn tí wọ́n páyà èmi Ọlọ́run. irun kíkí wájú ó dúdú kọ́ ní páyà Ọlọ́run. La ilaha illallah. ká gbàwẹ̀ mò ń gbàwẹ̀ 90 mo gba Rajab mo gba Shaban mo gba 90. nǹkan ní páyà Ọlọ́run. nǹkan ní páyà Ọlọ́run. kódà lè náwó jù kọ́ ní páyà Ọlọ́run. mo lè tọrẹ jù nǹkan ní páyà Ọlọ́run. ní páyà Ọlọ́run. ní páyà Ọlọ́run. ní tí wọ́n ń pè ní páyà Ọlọ́run níbi ìtọrẹ jù wọ́n ní pé ṣé fún yàn mẹ́jẹ lómi ọ̀gbọ́
ní ọjọ́ lómi bá ti gbọ́ ó ti bàjẹ́. ọwọ́ fún yàn 500,000 kó ní orí rẹ̀ ní òní 1 million mú fún. ó ti bàjẹ́. ó ti bàjẹ́. ṣe mọ̀ pé àṣà àwọn olówó nìyẹn wọ́n máa ń inflate oore tí wọ́n bá ṣe. wọ́n máa inflate tó bá ti san owó skul ọmọ ẹyọ kan yóò ní gbogbo ọmọ yẹn tí tó fi jáde skul ọdún mẹ́rin ẹ̀ẹ̀kan náà ní o semester kan péré ní o. إن الله مع الذين اتقوا